alága àgbà ẹgbẹ́ òṣèlú People's Redemption Party PRP Alhaji Baba Abdulhakeem ó ti kéde ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú PRP People's Redemption Party. Ó ti kéde ẹni tó jáwé olúborí, ìyẹn ni tí yóò jẹ́ olùdíje wọn fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú wọn lọ́dún tó ń bọ̀, tó sì jẹ́ pé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Cross River ìyẹn ọ̀gbẹ́ni Donald Duke ó ní olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú PRP. Ṣùgbọ́n kí ló wà láyìn àṣírí ìdí tí Donald Duke tó ti lọ gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú PRP? Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìgbésẹ̀ àwọn alágbára orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́lẹ̀ iná ló fà á tí Donald Duke tó náà fi lọ gba tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú PRP ìyẹn láti díje du ipò ààrẹ nínú oṣù kìíní ọdún tí ó ń bọ̀. Ẹ rántí wípé Donald Duke tó jẹ́ arẹwà gómìnà lásìkò tó ṣe gómìnà ìpínlẹ̀ Cross River, ọ̀kan pàtàkì lára àwọn tó lẹ́rìn nídìí òṣèlú lápá gúúsù Nàìjíríà ni, ṣùgbọ́n tó jẹ́ wípé ògúnnágbòǹgbò ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ọdún tó kọjá. ẹni Donald Duke ló náà kúrò ní ẹgbẹ́ òṣèlú PDP tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, táwọn ẹgbẹ́ òṣèlú alátakò ní àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò tó fẹ́ kó ara wọn jọ sí láti gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún tó ń bọ̀, tó sì jẹ́ wípé nígbà tí rògbòdìyàn tó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC ẹni Donald Duke ìlọ náà kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó sì lọ sínú ẹgbẹ́ òṣèlú PRP. ṣáò ní inú ọ̀sẹ̀ tá a wà yìí ìní Alhaji Abdulhakeem Baba Ahmed tó jẹ́ alága àgbà ẹgbẹ́ òṣèlú PRP ló kéde Donald Duke gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò ààrẹ wọn, nínú ètò ìdìbò abẹ́lé ààrẹ wọn tí wọ́n ṣe. Ó ní ìbò 6,591 ìyẹn 6,499 votes ẹni Donald Duke ní. Bẹ́ẹ̀ ni ẹni tó ṣe ipò kejì Kingsley Yakubu òun ní ìbò 2,591 2,699, nígbà tí ẹni tó ṣe ipò kẹta ní Iheanacho Ufere òun ní ìbò 1,044 784. ṣùgbọ́n ṣá o, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn alágbára kan ni wọ́n rán Donald Duke láti lọ sí inú ẹgbẹ́ òṣèlú PRP. A gbọ́ pé wọ́n fẹ́ fọ́ ìbò àwọn apá gúúsù Nàìjíríà ìyẹn Southern Nigeria láti fọ́ ìbò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní gbogbo apá gúúsù ni, láti lè jẹ́ kí olùdíje kan kí ó jáde láti ilẹ̀ Haúsá ìyẹn Alhaji Atiku Abubakar, nítorí pé wọ́n fẹ́ kó gbogbo ilẹ̀ Haúsá fún Atiku tí wọ́n sì fẹ́ fọ́ ìbò Tinubu yẹlẹyẹlẹ ní ilẹ̀ Yorùbá, Ìjọ àti Ìgbò. Eléyìí la gbọ́ pé àwọn olùdíje láti apá gúúsù náà fi pọ̀ èèyàn Peter Obi, Ṣèyí Mákindé àti ọ̀mọ̀wé Goodluck Jonathan tó fẹ́ gbé wọnú ìbò náà, tá a sì gbọ́ pé gbogbo eléyìí wọ́n fẹ́ fi fọ́ ìbò Tinubu lápá gúúsù kí gbogbo ilẹ̀ Haúsá kó lè kó ìbò tí ó pọ̀ fún Atiku, tó sì jẹ́ pé ìbò kékeré ènìyàn ò nílò.